Buhari àti Tinubu èyí lohun tó wà láàrin wọn. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún, Boss Mustapha, olóṣèlú ará Adamawa tó ti jẹ́ akọ̀wé ìjọba Muhammadu Buhari láàrin ọdún 2017 títí di 2023 tí wọ́n gbéjọba sílẹ̀, ó sọ̀rọ̀ kan lọ́jọ́ 10 oṣù keje tá a wà yìí o. Ọ̀rọ̀ náà sì milẹ̀ tìtì létí àwọn kan. Ó ní kí gbogbo èèyàn sinmi ariwo tí wọ́n ń pa kiri pé Bọ́lá Tinubu ló jẹ́ kí Buhari wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà ní 2015. Ó ní kì í ṣe Tinubu rárá o, pé ìtàn ìnàkí lójú àwọn ò tó, àmọ́ tó bá ṣe pé tàn tọ̀bọ ni àwọn mọ púpọ̀ nípa ẹ̀ o. Nítorí gbogbo ìbò tí wọ́n fún Buhari nílẹ̀ Yorùbá tí Tinubu ti wá kò tó kinní kan, kò sì sí ìdí àpọ́ndálu tí wọ́n ń pọ́n Tinubu lé pé òun ló jẹ́ kí Buhari wọlé. Ó ní irọ́ bàbá irọ́, ẹ̀tàn bàbá ẹ̀tàn ni. Ṣé ẹ rí, bí wọ́n bá gba oúnjẹ lẹ́nu ọmọdé tí wọ́n wá gbé oúnjẹ náà sórí òkè gíga níbi tí ọwọ́ ọmọ náà kò ti lè tó, tọmọ náà sì ń wo oúnjẹ náà lọ́ọ̀kan lókè níbẹ̀, ṣé ẹ mọ irú igbe burúkú tí ọmọ náà yóò máa ké? Bí ọ̀rọ̀ Mustapha yìí ti rí nìyẹn o. Wọ́n gba oúnjẹ lẹ́nu ẹ̀, ọwọ́ ẹ̀ kò sì tó ibi tí oúnjẹ náà wà mọ́, ìdí ariwo burúkú tóun náà ń pa nìyẹn. Inú ADC ló wà báyìí, ìdí tó sì fi ń sọ bẹ́ẹ̀ yẹn ni pé kí Tinubu lè jábọ́ lásìkò ìbò 2027. Kò pẹ́ tó sọ̀rọ̀ náà ni Buhari kú o. Èèyàn ò sì lè sọ bóyá irú àwọn ọ̀rọ̀ báyìí ló fún bàbá náà lẹ́jẹ̀ ríru. Lóòótọ́ lọ̀rọ̀ náà rí bákan létí àwọn tó gbọ́ o, àmọ́ wọn kò ṣe àkíyèsí ohun tó ń bọ̀ láti ẹ̀yìn wá ni o. Tó bá jẹ́ wọ́n mọ̀ pé bí kò bá jẹ́ Buhari mú lele, kò sí bí Tinubu ìbá ti di ààrẹ Nàìjíríà yìí, nítorí ẹ̀kọ́ burúkú tí àwọn èèyàn kan pò tí wọ́n fẹ́ gbé fún un mu. Tó bá jẹ́ wọ́n ríbi fi ẹ̀kọ́ náà rọ́ ni, tipẹ́tipẹ́ ni ìbá ti kí ipò ààrẹ Nàìjíríà pé ó dìgbò ṣe. Ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2022 nígboro ìlú Abẹ́òkúta tí Tinubu ń sọ̀rọ̀, ìyẹn lọ́jọ́ tó gbé àkànṣe èdè kan kalẹ̀ tí wọ́n ń pè ní èmi lókàn. Ọ̀pọ̀ ló rò pé ọ̀rọ̀ eré ló ń sọ. Ó ní Buhari dupò ààrẹ ní 2003 ó lulẹ̀, ó dupò ààrẹ ní 2007 ó lulẹ̀, ó dupò ààrẹ ní 2011 ó tún lulẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí í sunkún. Kò sí irọ́ ẹyọ kan báyìí nínú gbogbo ohun tí Tinubu sọ. Buhari bá Ọbásanjọ́ du ipò ààrẹ ní 2003 pẹ̀lú gbogbo agbára tí wọ́n sì lò ní, níṣe ló jábọ́. Nígbà tó sì di 2007 tó ti rò pé kinní náà yóò rọrùn nítorí Ọbásanjọ́ ti ń lọ, Ọbásanjọ́ tún ṣe é pa, ó sì rí pé kò wọlé. Ní 2011 tó lo ti ẹlẹ́yàmẹ̀yà pé nítorí Jonathan kì í ṣe Haúsá kò yẹ kó wọlé, ó tún lulẹ̀ náà ni. Ìyẹn ló sì pa òun fúnra ẹ̀ nígbe. Nígbà náà ni àwọn El-Rufai wọ́ Buhari lẹ́yìn tí wọ́n wá bá Tinubu, tí wọ́n sì jọ dá ẹgbẹ́ APC sílẹ̀, tí Buhari sì di ààrẹ ní 2015. Àmọ́ Buhari kò déédéé di ààrẹ bẹ́ẹ̀. Àwọn Àtíkù Abubakar, Rabiu Kwankwanso àti Rochas Okorocha, àwọn yìí gbé owó ńlá wá ni o. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fi dọ́là ṣe ètò ìdìbò abẹ́lé nílẹ̀ wa. Àtíkù ní kí wọ́n fi kinní ọ̀hún dá lórí òun, torí ó ti mọ̀ pé kò sí bí Buhari ṣe lè dúró lẹ́gbẹ̀ẹ́ òun, kò kúkú lówó lọ́wọ́. Kwankwanso ti mú àwọn èrò Kánò àti Kaduna, ó sì ti ní wọn ò ní dìbò kankan fún Àtíkù àfi òun. Tinubu ló lọ ọgbọ́n àyínìke àti àyínìpadà. Òun ló da àlámọ̀rí àwọn alátakò Buhari rú. Òun náà pàdé wọn pẹ̀lú dọ́là tó ju dọ́là lọ. Ó fi ọmọ Èkó hàn wọ́n. Ó jẹ́ kí wọ́n mọ̀ pé olè kì í ṣẹgbẹ́ àjẹ́, nítorí gbogbo ẹrù tí àjẹ́ bá ní ọjọ́ kan lolè yóò kó lọ. Ó rí i pé Buhari ló wọlé nínú ìbò abẹ́lé wọn. Òun ní APC fà kalẹ̀, ohun tó sì jẹ́ kó padà wọlé nínú ìbò gbogbogbò nìyẹn. Nídìí èyí, nígbàrà tí wọ́n ti dìbò tán tí Buhari wọlé ni ariwo ti bẹ̀rẹ̀, tí àwọn èèyàn ti ń sọ pé ọpẹ́lọpẹ́ Tinubu o, Tinubu ló gbé Buhari wọlé o, Tinubu ló mú Buhari wá o. Àwọn ọmọ Yorùbá míì pàápàá ń bú pé òun ló tà wá fún Haúsá Fúlàní o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ níbi tí wọ́n ti ń yin Tinubu yìí, níbi tí wàhálà ti bẹ̀rẹ̀ láàrin òun àti Buhari nìyẹn o. Kì í ṣe Buhari ló bẹ̀rẹ̀ wàhálà yìí o, àwọn olóṣèlú ilẹ̀ Haúsá kan ni. Àmọ́ El-Rufai
ìyẹn Nasiru kan yìí náà ló ṣáájú wọn. ohun tó mú wàhálà bá wọn ní ìbẹ̀rù tó wà lọ́kàn wọn pé bí wọ́n ti ń pariwo Tinubu yìí o, Tinubu ni yóò jẹ gàba lé Buhari lórí tí yóò sì máa pàṣẹ ohun gbogbo fún un. gbogbo àwọn èèyàn tó bá fẹ́ yàn sípò Tinubu ni yóò máa tọ́ka wọn fún Buhari o. ẹni tí Tinubu ò bá sì ti fẹ́, Buhari ò ní mú sínú ìjọba rẹ̀ rárá. àwọn mọ̀ pé Buhari kì í ṣe ojú méjì, ibi tó bá ti dojúkọ ló ń lọ. bó bá sì ti ní báyìí lòun yóò ṣe, àgídí inú ẹ̀ pọ̀ débi pé kò ní yí kíní ọ̀hún padà o. àwọn náà ti rí bí òun Buhari ti ń pọ́n Tinubu lé, torí bí ìṣẹ́ bá ṣẹ́ èèyàn kan tààrà tó bá rí bébà tí wọ́n ya àwòrán sí yóò rò pé owó náírà ni. Buhari ń sọ fún wọn pé lẹ́yìn Ọlọ́run òun Tinubu ló ṣe é tí òun fi wọlé. gbogbo eléyìí làwọn El-Rufai àti àwọn olóṣèlú ilẹ̀ Haúsá yìí ń gbọ́ tí wọn ò sì fẹ́ rárá. wọ́n ní àwọn ọmọ Èkó, ìyẹn àwọn ọmọ Tinubu ni yóò darí ìjọba Buhari. Buhari kò sì ní lè ṣe kinní kan fún wọn. nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń fẹ́ fi hàn Buhari àti àwọn ọmọ Nàìjíríà gbogbo pé kò sí kinní kan tí Tinubu ṣe fún Buhari o, pé òun kọ́ ló gbé Buhari wọlé rárá. àsìkò náà ni Nasiru El-Rufai ti kọ́kọ́ kọ lẹ́tà kan sí Buhari, bó tiẹ̀ jẹ́ pé lẹ́tà náà kò tètè lu síta bí kò jẹ́ lẹ́yìn tí Buhari ti ń ṣèjọba rẹ̀ lọ. nínú lẹ́tà yìí ló ti ṣàlàyé bí Buhari yóò ti ṣe ìjọba rẹ̀ àti bí yóò ti san àwọn tí wọ́n dúró tì í lẹ́san. kò sì fi bò nínú lẹ́tà náà pé kò sí oore kan tí Tinubu àti àwọn ọmọ Yorùbá ṣe fún o, kò sí kinní kan tí wọ́n sì ṣe fún un nílẹ̀ Yorùbá tó ti ilẹ̀ Haúsá rárá, pé ilẹ̀ Haúsá lòun Buhari ti ní ìbò tó pọ̀ jù lọ. nítorí bẹ́ẹ̀ nínú ìjọba rẹ̀ yìí àwọn Haúsá ni kó rí i pé ipò tí wọ́n pọ̀ jù. bó bá sì ń fẹ́ àlàyé sí i tàbí ìrànlọ́wọ́ kan lórí àwọn ọ̀rọ̀ tí òun sọ yìí, òun ṣetán láti túbọ̀ wá ṣàlàyé fún un. lọ́rọ̀ kan nínú lẹ́tà yìí lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ pé Tinubu kọ́ ló gbé Buhari wọlé. nígbà tí El-Rufai rí pé lẹ́tà tí òun kọ yìí kò múnádóko tó, ó kúkú jáde ó sì sọ gbangba pé àwọn èèyàn láti Èkó, àwọn ọmọ Tinubu wọ́n ń sọ àsọdùn ni o. wọ́n ń gbé ara wọn gorí ẹṣin áyán. wọ́n sọ pé àwọn làwọn ṣe gbogbo nǹkan kí àwọn èèyàn lè rò pé àwọn ni wọ́n gbé Buhari wọlé lóòótọ́. ó ní kò sí òótọ́ kan nínú ìyẹn, pé àsọdùn lásán ni. bí òun ti sọ̀rọ̀ ní ẹlòmíì tún sọ. ìyanu ni orúkọ ẹni tó tún sọ̀rọ̀ yìí yóò sì jẹ́. Kashim Shettima ní tọ̀hún jẹ́ o, gómìnà ìpínlẹ̀ Borno. bẹ́ẹ̀ ni o, Shettima tó ń ṣe igbákejì Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí ni. àmọ́ nígbà náà gómìnà ìpínlẹ̀ Borno ni. òun ló tún sọ̀rọ̀ tẹ̀lé El-Rufai, ohun tó sì sọ ya àwọn èèyàn lẹ́nu. bó tiẹ̀ jẹ́ pé òun ò dárúkọ Yorùbá o, kò sì dárúkọ àwọn Tinubu. ó ní bí ẹnìkan bá wà tí a lè ké fún ìbò tó gbé Buhari wọlé yìí, pé àwọn Ìgbò ni o. àwọn Ìgbò ni wọ́n ṣe bẹ́bẹ́ ju gbogbo ẹ̀yà tó kù lọ. ìbò tí wọ́n sì dì lọ́dọ̀ wọn lọ́hùn-ún la lè sọ pé ó jẹ́ kí Buhari wọlé. ohun tí Shettima ń fọgbọ́n sọ nígbà náà ni pé kì í ṣe Yorùbá tàbí Tinubu ló gbé Buhari wọlé, àwọn Ìgbò ni. lóòótọ́ ló padà sọ pé gbogbo ẹ̀yà ní Nàìjíríà ni wọ́n parapọ̀ gbé ààrẹ wọlé. síbẹ̀ kókó ohun tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ni pé àwọn Ìgbò ni, kì í ṣe Yorùbá rárá. bẹ́ẹ̀ nígbà náà agbára kékeré kọ́ ló wà lọ́wọ́ Shettima, òun ni gómìnà ìpínlẹ̀ Borno. àwọn òṣèlú agbègbè náà sì wà lára àwọn tí wọ́n ń pàṣẹ ohun gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ wa nígbà náà. ní ọjọ́ kìíní oṣù kẹrin 2015 ló sọ ohun tó sọ náà. ẹnìkan tó wá bá wọn dá sí ọ̀rọ̀ náà tó jẹ́ ìyàlẹ́nu jù ní ọkùnrin kan tí wọ́n ń pè ní Shamsuddin Usman, ọ̀kan nínú àwọn ọ̀mọ̀wé ńlá nílẹ̀ Haúsá ni, àti àwọn tí wọ́n máa ń wò lójú tí ọ̀rọ̀ bá fẹ́ di wàhálà. ó ju àwọn El-Rufai lọ dáadáa. òun àti Àtíkù kò sì jìnnà síra wọn lọ́jọ́ orí. àwọn olóṣèlú ilẹ̀ Haúsá sì máa wò ó lójú gan bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ìṣirò àti ètò ọrọ̀ ajé. nítorí pé Usman kì í ṣe olóṣèlú, tó sì jẹ́ pé ó ti ṣe mínísítà láyé Yar'Adua àti Jonathan, tó ti tún ṣe igbákejì gómìnà Central Bank, báǹkì àpapọ̀ ilẹ̀ wa fúngbà pípẹ́. ọ̀rọ̀ tó bá sọ gbà bẹ́ẹ̀ ni o láàrin àwọn èèyàn ẹ̀. ọkùnrin yìí làwọn El-Rufai tún lọ sábà nígbà tó sì di ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2015, nígbà tí Buhari ti wọlé ìbò táwọn èèyàn sì ń pariwo pé Tinubu ṣe dáadáa fún Buhari. ó jáde ó sì lámọ́lẹ̀ pé kò sí kinní kan tí Yorùbá ṣe nínú ìbò Buhari, pé gbogbo ìbò tí wọ́n dì fún Buhari ní gbogbo ilẹ̀ Yorùbá kò ju 612,000 lọ.
pé kí wàá ní ariwo tí wọ́n ń pa pé àwọn làwọn gbé Buhari wọlé. Òun náà sọ pé kí Buhari ṣọ́ra ẹ̀ lọ́dọ̀ Tinubu àti àwọn èèyàn ẹ̀ o kó má fa ìjọba ẹ̀ lé wọn lọ́wọ́. Gbogbo ariwo tí àwọn èèyàn yìí ń pa yìí Buhari ṣẹ̀ṣẹ̀ wọlé ni o, kódà wọn ò tí ì ṣèbúra fún un. Nígbà tí yóò sì fi di pé wọ́n búra fún Buhari lọ́jọ́ 29 oṣù karùn-ún 2015, àwọn òṣèlú yìí ti kó ara wọn jọ débi pé ìkórìíra Tinubu ti wà lọ́kàn wọn, wọn kò sì fẹ́ kó súnmọ́ Buhari rárá. Láàárín oṣù kan sí méjì tó sì gbàjọba, àwọn èèyàn yìí ti kọ̀yìn Buhari sí Tinubu. Ọ̀rọ̀ náà lè débi pé ìpàdé kan tí àwọn apàṣẹ APC ṣe tí Buhari náà wá lọ́jọ́ 3 oṣù keje, ìyẹn láì tí ì pé oṣù méjì tí Buhari gbàjọba, àwọn El-Rufai lé Tinubu. Wọ́n ní kò sí ohun tó ń jẹ́ national leader nínú òfin APC, ìyẹn sì ni pé Tinubu kò lè jókòó sípàdé àwọn. Ọ̀rọ̀ náà jó olóyè Bísí Àkàndé lára tí òun náà fi bínú tí kò lọ ìpàdé ọ̀hún. Ó ní ìjà bá bẹ̀rẹ̀ nínú APC. Nígbà tí àwọn Yorùbá bẹ̀rẹ̀ sí yọ Tinubu lẹ́nu pé òun ló gbé Buhari wá, òun àti Àkàndé ní láti pe ọ̀kan nínú àwọn aṣáájú Yorùbá nígbà náà tó wà l'Amẹ́ríkà, ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, láti kọ̀wé sí Buhari láti béèrè pé kí lọmọ Yorùbá ṣe fún un, ṣé ohun tó fẹ́ fi san oore tí Tinubu ṣe fún un nìyí ni. Pẹ̀lú ẹ̀ náà o, àwọn èèyàn yìí ò dákẹ́ o, wọn kò sì fẹ́ Tinubu nípò aṣáájú APC àfi nígbà tí àsìkò súnmọ́ láti yan Buhari fún sáà kejì. Gbogbo bí wọ́n ti ń ṣe yìí ni Buhari ń wò wọ́n o, nígbà tó sì wòran wọn dáadáa tí àsìkò ìdìbò ń bọ̀, tóun náà rí i pé òhó ṣùkùṣùkù dá wáíwáí ní gbogbo àwọn òṣèlú ilẹ̀ Haúsá náà, àti pé tí Tinubu kò bá wọn dá sí ìbò tó ń bọ̀ yìí, nǹkan yóò nira fún wọn. Buhari fúnra ẹ̀ gbé ìgbìmọ̀ kan dìde láti parí ìjà gbogbo tó wà nílẹ̀ nínú ẹgbẹ́ APC náà. Nígbà tí yóò sì fi àjùlọ hàn wọ́n, Tinubu ló fi ṣe alága ìgbìmọ̀ ọ̀hún. Ó ní òun ni kó parí ìjà náà fún wọn. Ìyẹn ní ọjọ́ 6 oṣù kejì ọdún 2018. Àwọn èèyàn ní kí Tinubu má gba ipò náà. Wọ́n ní Buhari kàn fẹ́ lò ó lásán lẹ́ẹ̀kan sí i ni. Àmọ́ ó ní kí wọ́n jẹ́ kí òun gbà á. Bẹ́ẹ̀ ló sì ṣiṣẹ́ náà fún Buhari tí àsìkò ìbò tún dé tí Buhari sì wọlé. Bó tiẹ̀ jẹ́ pé ojú ti àwọn èèyàn náà nígbà náà, síbẹ̀ wọn kò jáwọ́ o. Nígbà tó sì di pé Tinubu jáde láti di ipò ààrẹ lórúkọ APC ní 2022, ìjà náà kúkú kẹnu. Àwọn olóṣèlú ilẹ̀ Haúsá wọ̀nyí kò fẹ́, kò sì sí ohun tí wọn kò ṣe fún Buhari láti má jẹ́ kí Tinubu díje du ipò náà. Buhari kò kàn dá wọn lóhùn ní o pé kí kálukú lọ dún agbára ẹ̀ wò. Bí ìbò abẹ́lé náà ti ń súnmọ́, bẹ́ẹ̀ ni wọ́n ń gbé oríṣiríṣi èèyàn dìde. Ọ̀tọ̀ ni wọ́n gbé Rotimi Amaechi dìde, ọ̀tọ̀ ni wọ́n gbé Abubakar Malami. Àwọn náà sì ni wọ́n wà nídìí pé kí Godwin Emefiele, gómìnà báǹkì àpapọ̀ ilẹ̀ wa nígbà náà, jáde kó wá díje du ipò ààrẹ. Ọ̀tọ̀ làwọn tí wọ́n gbé Yẹmí Ọ̀ṣínbàjò jáde tí wọ́n fi lọ́kàn balẹ̀ pé Buhari kò sí lẹ́yìn Tinubu, bí òun kò bá sì jáde wọn yóò kàn gbé kinní náà fún wọn nílẹ̀ Ìgbò ni o. El-Rufai ti jà títí fún Káyọ̀dé Fáyẹmí, wọ́n ti ń gbé kiri tẹ́lẹ̀ pé òun ló dáa jù fún ipò ààrẹ. Gbogbo kànákànná ilẹ̀ Haúsá ni wọ́n sì mú wọ. Wọ́n ní kó gbàgbé nípa Tinubu nítorí ọ̀gá ẹ̀ náà kò lè lọ síbì kan o. Kódà níbi tí ọ̀rọ̀ Káyọ̀dé Fáyẹmí àti El-Rufai lè dé nílẹ̀ Haúsá nígbà náà, wọ́n ti ń fi ọkùnrin náà joyè torí Sultan Sokoto ti sọ níbi ìpàdé ńlá kan pé ọmọ Ahmadu Bello tó wálé ni Káyọ̀dé Fáyẹmí ṣe. Ẹnìkan tí wọ́n sì gbé dìde tó bá gbogbo èèyàn lẹ́rù ni Ahmad Lawan, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà. Àwọn alága ẹgbẹ́ APC ìgbà náà fúnra wọn, Abdullahi Adamu, ni wọ́n gbé e jáde. Ariwo tí wọ́n sì ń pa nígbà náà ni pé Buhari ló ní kí àwọn mú Lawan wá tí àwọn bá mọ̀ pé kí òun wà lẹ́yìn àwọn nínú ohun tí àwọn fẹ́ ṣe. Gbogbo ọ̀nà pátá tí àwọn èèyàn náà mọ̀ ni wọ́n lò láti rí i pé Buhari kò gba Tinubu láyè láti díje nínú ìdìbò abẹ́lé APC, tàbí pé tó bá jáde kí wọ́n rí i pé ó lulẹ̀ ni. Gbogbo ohun tí wọ́n ń ṣe pátá yìí náà ni Tinubu fúnra ẹ̀ mọ̀ o. Òun náà sì ń ṣe tiẹ̀ lọ lábẹ́lẹ̀. Ó ti mú ìyàwó Buhari àti àwọn ọmọ ẹ̀ mọ́ra. Bẹ́ẹ̀ ni Rẹ̀mí Tinubu sì ń ṣọ̀rẹ́ Aishatu Buhari. Bẹ́ẹ̀ ni ọjọ́ ìdìbò abẹ́lé pé lọ́jọ́ 8 oṣù kẹfà ọdún 2022. El-Rufai sọ fúnra ara ẹ̀ pé lọ́jọ́ tí àwọn ń fẹ́ dìbò abẹ́lé yìí o, nígbà tí àsìkò ìbò náà dé,
òun lọ bá Buhari níbi tó jókòó sí, òun sì bẹ̀rẹ̀ tí òun sì ń bi pé ṣé ó mọ̀ pé tí òun bá ti gbéjọba sílẹ̀ Kaduna lòun yóò máa gbé, nítorí bẹ́ẹ̀ ta ló fẹ́ kí àwọn ará Kaduna dìbò fún? Ẹnikẹ́ni tó bá ní kí àwọn dìbò fún làwọn yóò dìbò fún o. Ó sámọ̀ pé òun ni gómìnà wọn. Ohun tí El-Rufai fẹ́ ni kí Buhari dárúkọ ẹnìkan nínú àwọn alátakò Tinubu, kí òun sì pariwo kinní náà káàkiri àárín àwọn ìpínlẹ̀ Haúsá gbogbo pé ẹni tí Buhari ní kí àwọn dìbò fún rèé o, kó sì di ohun tí gbogbo àwọn èèyàn ń dìbò fún. Ohun tí kò mọ̀ ni pé Tinubu ti parí iṣẹ́ tiẹ̀, gbogbo ẹbí Buhari pátá ló wà lẹ́yìn ẹ̀. Aishatu fúnra ẹ̀ ló sì ṣáájú wọn. Buhari ò sọ̀rọ̀ níjókòó níbẹ̀. Aisha ló sọ fún El-Rufai pé bàbá tí lóun ò ní dá sọ̀rọ̀ yìí, ẹni tí kálukú bá fẹ́ ni kó dìbò fún, kí wọ́n má fa ọkọ òun sí. Ohun tí Buhari ti mọ̀ tó sì wà lára ẹ̀ ni pé tó bá jẹ́ Tinubu tí òun mọ̀ ní o, bí wọ́n dìbò náà nílùú òyìnbó tí kò bá ti sí ọwọ́ ìjọba níbẹ̀, òun ni yóò wọlé o, nítorí kì í ṣe ẹgbẹ́ àwọn tó kù. Àmọ́ bó bá ṣe pé bí àwọn olóṣèlú àti àwọn alágbára ní Nàìjíríà ti máa ń ṣe ni, gbogbo ọ̀nà pátá ló wà níwájú Buhari, gbogbo agbára ló sì wà lọ́wọ́ ẹ̀ láti rí i pé Tinubu kò tiẹ̀ súnmọ́ ibi tí yóò ti díje, àti pé tó bá sì díje ẹni tí òun bá ti fọwọ́ sí tí òun sọ fáwọn El-Rufai tọ̀hún ni yóò wọlé. Àmọ́ Buhari mú àdéhùn àárín òun àti Tinubu ṣẹ, àdéhùn tí wọ́n ṣe tí wọn kò kọ sílẹ̀. Ṣùgbọ́n ó jọ pé bàbá náà ti pinnu lọ́kàn ara tiẹ̀ pé gbogbo ohun tó bá gbà lòun yóò fún un, Tinubu lòun yóò gbé ìjọba lé lọ́wọ́. Ìyẹn ló sì jẹ́ bí ẹ̀san ohun tó ṣe fóun náà ní 2015, nítorí bó tiẹ̀ jẹ́ pé Buhari kò sọ jáde, ó mọ̀ pé Tinubu ló jẹ́ kí òun di ààrẹ, kò sì gbàgbé ọjọ́ náà rárá, kò sì gbọ́ ohun tí àwọn olóṣèlú ilẹ̀ Haúsá kó ara wọn jọ tí wọ́n bẹ̀rẹ̀ sí wí. Ó fi Tinubu sílẹ̀, ó ṣe ohun tó mọ̀ ọ́ ṣe, ohun tó sì jẹ́ kí Tinubu wọlé nìyẹn. Bí ẹ bá wá rí Tinubu tó ń sáré kiri nígbà tí Buhari kú, tó sọ ara ẹ̀ di ọmọ olókùú tòótọ́, tó sì rí pé ìyàkọ́ kò jẹ bí ẹ̀, àti pé àwọn fún Buhari ní ẹ̀yẹ ńlá tó yẹ, ohun tó wà láàrin òun àti Buhari nìyẹn o. Àkọsílẹ̀ ẹ̀dá ti dúró, ẹni tí Ọlọ́run yóò sì gbéga tàbí tí yóò gbé dépò gíga kan, Ọlọ́run yóò gbé débẹ̀ ṣáá ni, àmọ́ kì í ṣe Ọlọ́run yóò sọ̀kalẹ̀ wá, nítorí kò sáàsì ẹni tó rí Ọlọ́run ọ̀hún rí. Èèyàn náà ni yóò rán wá, èèyàn ni yóò fi ṣe sábàbí kí Ọlọ́run rán onísábàbí ire pàdé gbogbo wa. Ọláyíwọlá Alága ló yẹ àjọṣe àárín Buhari àti Tinubu wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.